lu ọlala ni you are dreaming ama wo lo lu a ojú wa rẹ̀ o ní kò sí ama orí wa rẹ̀ ama bo lo tin lu a abo lórí burúkú lọmọ yìí ni abo ti sí èrè tán ni tin bá lu ilama pẹ̀lú confidence ni o olu alama lójú orun ìwọ lójú rẹ̀ wú tilẹ̀ fi mọ́ kò ní dá fún ọ ṣe Elizabeth Anjorin ayé ẹ ti bàjẹ́ lọ́wọ́ mi ṣe olórí burúkú ọlùta ni ní àmà nínú ọ̀la ẹ̀ ó sí èrè ní ṣé olórí burúkú ara rẹ̀ ọmọ tó fídíò ara rẹ̀ wò bọ̀ ó lọ ń lu àlámà ó sọ fún ọ so ọ rí sòsí láti jọ yìí back to back ló kú báyìí. èmi nínú mi dùn jù. ẹ̀yin èèyàn wa wàhálà tuntun ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin Òjó Àbẹ àti Lizzy Anjorin o lẹ́yìn ìgbà tí wọ́n parí ìjà wọn láìpẹ́ yìí Òjó Àbẹ tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú Lizzy Anjorin tàbí Lizzy ló ti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ a ò tiẹ̀ mọ̀ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbádùn èyí tó kù bí Òjó Àbẹ ṣe tún jáde tán fún Lizzy Anjorin. tí bá lọ Canada gbogbo dọ́kúmẹ̀ntì gbogbo ṣó tẹ̀ ṣe fún mi máa mú dání. ọ lè lọ Canada wọn pààrọ̀ kò ní dán fún ọ lè lọ Canada ọ lè lọ bí kankan rọlọ́n pa ọ lọ Canada bọ́ bá lọ Canada lọ sọ fún ọ ní embassy èyí fi fídíò tó fi jalè ọ lè lọ anywhere ọ lè lọ Canada ọ lè lọ tó bá wá jẹ́ pé ọ lè lọ jẹ́mi àti ó pàdé Canada ní December kọ́ sọ bí tó bá wà fún mi kò ní dáa fún ọ mo ń lọ Canada ní December jẹ́mi àti ó pàdé ń bẹ̀ olórí burúkú ọ lè lọ Canada ìrọlọ́n pa olórí ibú ọ lọ bí kankan ọwọ́ ń parọ́ Canada ò fowó lọ lè lọ ìlọ mú fọ́tò ibi tó ti jalè lọ fi hàn ní Canada pé gbogbo olú wọn lọ ó dì ó bàbá tó fẹ́ ṣe mistake fún visa ìgbé fọ́tò rẹ̀ hàn wọ́n pé ẹ gbọ́dọ̀ fún o alọ́kọ́ ló ń kígbe ní ṣọ́ọ̀bù yín yóò wá kò ní o ìlọ ọkọ̀ fún ọ ń sọ fáwọn Canada opó lè ní ọ ní ń lọ Canada bo ojú oorun lọ ti ń lọ gbogbo nǹkan sọ fún ọ èyí tó kù tó ṣe ní dáadáa nílé ayé ojú oorun lọ ti máa ṣe torí àwọn ọmọ kéékèèké tó ń gbé ṣépè yẹn àtàwọn tí wọ́n ń retí ọmọ tó ń bú yẹn gbogbo àwọn tó ń retí ọmọ tó ń wojú ọmọ látọ̀dọ̀ Ọlọ́run tó ń bú yẹn èyí tó kù tó lò láyé rẹ ojú àlá tó jẹ́ dáadáa ojú àlá lọ ti mọ̀ lò bóyá ṣe mistake bóyá fẹ́ sọ pé cancer torí cancer ó pàpàpà ọ ni wo lórí burúkú yìí ọ gbọ́dọ̀ fún ọ ní físà ẹni wíwá. well translated sínú flash drive gbogbo pépà yìí gbogbo petition yìí pẹ̀lú orúkọ yìí ni máa ń kó dání kò sílùú tí mo travel lọ mo máa ń mú flash drive dání. kò ní dáa fún ọ bó ṣe ń parọ́pọ̀ travel lọ ìlú kan kò ní dáa fún ọ ọ̀n make ẹ̀sẹ̀ ṣùfà kò ní dáa fún ọ láì bó ṣe ń parọ́ pé ọ travel pé ọ ti travel ọjà mọ̀ kò ní dáa fún ọ láì e no go better for you ìwọ travel lọ bó ayé ẹ ti bàjẹ́ ni travel lọ bó ta ló máa gbé ẹ airline wo ló fẹ́ gbólè ìlú wo náà ti fẹ́ welcome ẹ olórí burúkú pàdé mi ní Canada ní December tó bá pọ̀ lè travel pàdé mi l'Amẹ́ríkà ní February tó bá lè travel kò ní dá fún ọ láì ọ parọ́ kú ó lọ mọ́ ń travel òun kàjẹ́ àmọ́ ní ìwọ travel ọ̀ní jáwọn èèyàn mọ̀ olórí burúkú olòṣì ọ lè travel kankan mọ́ láyé gbogbo dáadáa tó mọ̀ ṣe thank you jàre easy baby ó di ojú àlá fún ọ pẹ̀lú ọmọ kékeré tó mú sọ́wọ́ ẹ̀ Rakimu ọmọ gbogbo ayé ọmọ wa ni àjọ ògo ni àwòye sí láwò sọ́rí ti Rakimu tọmú dání ó ní mo fi padà wá fún ọ mo rò pọ́ dùn Rakimu tó mú dání ọmọ òjò ọmọ tó ṣẹ̀dá ayé rẹ̀ yẹn tó mú orúkọ ẹ̀ sẹ́nu yẹn ni mo fi padà wá and this time around máa jí ó tán ni ọmọ wa ni ọmọ ayé ni wọn gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ̀ tó bá dọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ọmọ yìí tó gbà wọn ọ pàpà fojú sunkún wọn olórí burúkú ọwọ́ tó mọ ọ tó wà comfortable ọ tó lè mú Rakimu sẹ́nu kò ní dáa fún ọsẹ. What do you want? Ọbẹ̀ lọ yí 1 2 3 3 nísàlẹ̀ yẹn. Ẹ jẹun quiet. Ṣọlá àdé àwọn ọmọ ọlá
Mbo. Gbogbo video tẹ́ ṣe fún mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe dá sọ̀rọ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀. I can decide that I don't want èmi ò like show off. Yan mi pé Ìyábọ̀ Òjó tó Kò ní dá fún ọ like show off lọ so kíní gold onírun àti kíní damansi olórí burúkú tí wà tọkọ rẹ̀ gele yẹn. Like show off. Lórí burúkú rẹ̀ lọ gun òkè. Ìlọ bọ́ sínú omi ẹ̀yìn, omi àgbàrá. Like show off. Kò ní dá fún ọ bó ṣe ń parọ́. Like show off. Ìlọ kó gà damansi tí ọrùn tí fẹ́ wọ̀ pa. Ẹlẹ́gẹ̀ẹ́ like show off lẹ́nu ẹ. Ìlọ ń fi kíní ẹ̀yìn góòlù fọ́rọ̀ lọ fi hàn wá. Kò ní dá fún ọ ní anything to show off ni. Ó ń parọ́ kò sí kankan tó fẹ́ show off mọ́. Ó ti show our off. We are tired. N tó ṣẹlẹ̀ nu. Ìlọ lórí burúkú ẹ. Ìní ó ṣe gèlè. Tí gèlè ó dàbí bí kíní lọ́wọ́ rẹ̀ gèlè wèrè. Mẹ́gẹ̀gùn. Kò ní dá fún ọ bó ṣe ń parọ́ pọ̀ like show off. Kò ní dá fún ọ bó ṣe sọ bẹ́ẹ̀ pé ọ like show off. It no go better for you. Ìwọ gangan ni show off. Ní anything tó fẹ́ show off money. Wọ́n jáde wọ́n mọ́mọ́ òjò sẹ́nu. tó ìgbẹ́ ìdí mi. Olórí burúkú ni Ìyábọ̀ Òjó. Kò ní dá fún ìwọ lórí burúkú. Kò ní dá fún ọ láì. Tó bá ṣe ń ṣépè lé Ìyábọ̀ Òjó yìí mọ̀ gbé ọ ṣépè. Tó bá ti ń ṣépè láwọn ọmọ rẹ̀ yìí mọ̀ gbé ọ ṣépè. Kò ní dá fún ọ. Kò ní dá fún ọ. Lizzy ayé ẹ ti bàjẹ́. Ayé ẹ bàjẹ́. Kò rán mi ìmọ̀ràn mọ́ra. Kò ní anybody bó bá ti gbé ṣépè. Ó kàn mí o kò kàn mí o. Anybody tí n bá ní kó gbé ṣépè, ìmọ̀ bá gbé ẹ ṣépè padà. Kò ní dá fún ọ láì. Olórí burúkú olòṣì. Ọmọ yẹn bú. Olórí burúkú. Ẹni òfò. Ó lọ ń sá wa lámà lójú oorun, ojú rẹ̀ sì wú. Ó lójú rẹ̀ wú, ó lọ sá wa lámà. Ó lójú rẹ̀ wú. You don't understand? Olórí burúkú ni Ìyábọ̀ Òjó because I don't show up because this is my let me show you this. Let me show you this. I will show you this with dates. Let me show you this. Mo tún rúùtù ìrìn mi gan ẹ̀ẹ́dẹ̀ mọ̀. Kò rúùtù kankan. Mo rúùtù ìrìn mi. Ó ti mental ni o, kò rúùtù anything. Jẹ́ o ti ẹ̀ níjọ́ iná inú fídíò ló wà lọ. Kò sí kankan. Because I don't show. Because I don't show up. Because I don't show. Does not mean pé wọ́n Ìyábọ̀ Òjó. Kò sí. O lè máa ṣorí burúkú bí kò máa spread the fake lies. Ìwọ ló ń fi àwọn ìran ẹ gba donation. Àwa ò ń fi àwọn ọmọ tí wá gba donation. Àdẹ́fàyè máa gba donation. Because I don't show off. Irọ́ ní pa o. Ó ti yẹ. Ta ló fẹ́ show off fún? Ọmọ yìí ti sọ Ta ló fẹ́ show off fún? Orí ọmọ yìí ti burú o. Kò sóhun kankan o. Kò fi déètì kankan síbẹ̀ o. Passport tó ti lukudéètì ló gbé ta o. Kò sọ wà ní anything o. With déètì kò ní anything o. Ó ti ṣe èrè ni o. Ó ti ya wèrè ni o. Hallucination ni o. In a widest, she want to live the life Ìyábọ̀ Òjó want to live. Desperately. She want to live that kind of life Ìyábọ̀ Òjó is living. Ìyábọ̀ is living a dream life. And this is why you can never settle. I swear, problem with Onino. She just want to force herself. Ó fẹ́ force wa. Ó fẹ́ force ara rẹ̀ sí alọ́rùn. Ó lè force Ìyábọ̀ force ara rẹ̀ sí alọ́rùn. Wọ́n force èèyàn sí yẹn. Ó fẹ́ force ara rẹ̀ sí alọ́rùn. That's the problem. That's the issue, girl. She just want to live the life that Ìyábọ̀ Òjó is living as a good mom, as a good grandma, as a good friend, as èèyàn tó yẹ pé gbogbo èèyàn fẹ́ wà reckon with. That's the problem. You can never have peace because there is no how you can stop that glory. It's going to tí wọ́n bá rí mọ́lẹ̀ ó máa germinate. Àwọn èèyàn kan wà nìyẹn tán bá rí ògo yẹn mọ́lẹ̀
ó máa tún germinate seed tó máa tún jáde ó tó máa jáde ó máa tún pọ̀. It is just it's àwọn ògo kan wà, it's unstoppable. It's unstoppable. There is no how. Ibi tẹ́ lè lọ ẹ mọ̀ kan wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni. Wà á mọ̀ kan wọ́ Ọlọ́run ni. Ọwọ́ Ọlọ́run ló ń kàn lára rẹ̀ tí ó fi ń sọ pé ó ń lulẹ̀ sá. Ó ń kan wọ́ Ọlọ́run lára ẹ̀ ni. Because the more you dig any pit for her, owó ló ń kó síbẹ̀. Ìwọ làgbà kò ń ṣe. Gbogbo evil thing tó ń wish ẹ̀ orí ẹ̀ ló ti ń down. You are mad.